sugar. Oh man, no, 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 no. Oh my sugar. Oh man, no, for me. I see my people. What I want to me. I sight my people. What I want to me. Sugar, no ni go wagba. Ọmọdé olówó go wagba. Sugar, no ni go wagba. Number one, no be smart thing. No be smell, no be smart thing. No be smell, mama. Okay, jama. Oh my baby, oh my no 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 no, oh my baby, oh my no for me, oh my baby, oh my no 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 no, oh my baby, oh my no for me, mama. Okay, jama. Oh my baby, oh my no 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 no, oh my baby, oh my no for me, oh my baby, oh my no 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 no, oh my baby, oh my no for me. Gbogbo eríkèé ara ló ń dùn mí. Adarun. Ilé ni wọ́n ń ṣe. Ikú kì í gbóná. Náà kí bọ́lá òkú kì í ṣe lẹ́lẹ̀. Ọ̀gbẹ́ láti wí ni. Ó ní ẹni lórí ọ̀tá. A ò rẹ́jẹ̀ erin lórí ọ̀tá. Ẹ̀fọ́ ń lọ lórí ọ̀tá. A ò rẹ́jẹ̀ ẹ̀fọ́. Odò pàtàpàtà wá rọ̀ ńlẹ̀. Aríkà odò pàtàpàtà ńlẹ̀. Kò sí nǹkan tí wọ́n ti fún ọ. Mo ti gbọ́ sà, mo ti gbọ́. Ọ̀rẹ́ sà. Aláwì. Mo kànjú ohun. Má bá wọn kánjú tu lọ́rán. Nàkájí. Nígbà rẹ̀ ò tún sí lọ́bẹ̀ o. Àbúgbọ̀ bí bá ti wí ni. Wọ́n lé mi ò kánjú. Èmi ò kánjú. Èmi ò kánjú. Ìwọ ò kánjú. Ẹni ojú bá kàn kó máa bá tiẹ̀ lọ. Adé bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ jí ti lọ rìn gbégbin níyàwó. Wọ́n ní ó kalẹ̀
ẹbọ ni ó ti ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó mú gbìjàyà ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó wá mú gbìjàyà ń bá wọn kánjú bẹ́ẹ̀ bá ti kánjú ọkùnrin ni. Bọ́lájí jẹ́ èmi ni mò ń tiẹ̀ ló fi wọlé sí bíbáyìí ṣé gbogbo tí mò ń bí alátẹ̀kùn kò lé sí ó ní wọn lọ kọ́ ọwọ́ ẹ̀ sí ṣé ó wá kéré jù láti fowó pamọ́ sí lọ́wọ́ ni kí n kówó ní ẹ lọ́wọ́ kí n má lè rówó mi gbà padà 7 million ọwọ́ ẹ̀dá Bọ́lájí mo ló kó sí pọ́pọ́ tí mo bá sọ̀rọ̀ tó ń fi ń pegi Bọ́lájí ó ti da ìwọ tiẹ̀ mọ́ rìn tiẹ̀ bá mi bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ohun tí mo kó sí lọ́wọ́ kó bá mi kó o mo ń travel mo kówó lé lọ́wọ́ kó bá mi kó dání òun mo bèèrè lọ́wọ́ ẹ̀ sí tó ń wò mí bí orí ẹran tí ò lè dá mi lóhùn 7 million naira ni mo kó sí lọ́wọ́ o. 7 million naira. bẹ́ẹ̀ ni bá mi wá owó yẹn tí o bá kó yẹn fún mi ó mọ mí o tí o bá kó yẹn fún mi ilẹ̀ yá ga jù ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ ó yá lọ bá sọ. ń gbọ́ Bọ́lájí kí ló ṣẹlẹ̀ báwo ni ọ̀rọ̀ 7 million naira mọ́ mi ṣe jẹ́. tún mi ṣe ni mo yá ó sì máa fún mi padà kí mọ́mí dẹ́ ní sùúrù ọ̀rẹ́ ń pariwo. ó yá tún mi ṣe ní 7 million naira. ẹ̀ẹ́dẹ̀ ló bá kó bẹ́ẹ̀ gbówó ẹ̀ náà. ó máa fún mi mo ń pe nọ́mbà ẹ̀ kò lọ bọ́ mo mọ̀ kó sì máa fún mi. tó bá pe nọ́mbà ẹ̀ tí ò bá lọ wá lọ sílé náà. àbí 7 million naira kì í ṣe ọ̀rọ̀ owó kékeré. ìyá oníyà tó ṣẹ̀dé láti travelling tó yẹ kọ́kọ́ wọn balẹ̀ kọ́ máa sinmi ó tún gbé wọn lẹ́mìí sókè. Bọ́lájí ò ga fún ẹ ìwọ òun yá ọkùnrin ní àdúró owó tó tó yẹn wọ́n tọ́jú owó sí ẹ lọ́wọ́ ò lọ ń yáyàn ò ní liver gan lọ bá kó bẹ gbówó ẹ kó lè fún yẹn oníyà lówó ẹ. The only advice ma fún lórí ọ̀rọ̀ sugar ó ní pé bí àkẹ́ tẹ̀sẹ̀ lé. ẹsẹ̀ lé. ní as a professional doctor mi mọ reason tí ọwọ́ máa ṣe jẹrà àtẹsẹ̀ tá a lè máa ṣe test tí kò dẹ̀ ní fún wa ní any positive result so ó bẹ́ẹ̀ kàkẹ́ tẹ̀sẹ̀ lé mọ́ ẹsẹ̀ yìí. so àtẹ̀lé máa mú bẹ́ẹ̀ nílé máa waste owó. Doctor ṣé nǹkan tẹ́ ẹ ń sọ fún mi sí ni pé nǹkan tó ń ṣe ṣúgà kò sí nǹkan kan tá a lè rí ṣe sí. kò sí nǹkan kan tẹ́ ṣe sí lẹ́yìn kẹ́ tẹ̀sẹ̀ lé mọ́. Alright doctor ẹ ṣe ibi tẹ́ sọ̀rọ̀ ni ó yé mi jù bẹ́ẹ̀ nù máa bá àwọn tó kù mi sọ̀rọ̀ so máa pè é tó bá ṣe jẹ́. ọmọ ẹsẹ̀ lé kò sígbà tá a ní lẹ́sẹ̀ lé nígbà tí ayé tá a jẹ ó ti ju ká má lọ ẹsẹ̀ lé lọ. ayé tá à ń tójú bọjú lé kiri káàkiri. ó tún ká lẹ́sẹ̀ lé. àjàyé. ṣúgà ni tọ́lọ́wọ̀n ní. Oh my God. Hey guys ẹ wá ọ̀rọ̀ tó wà nílẹ̀ òkè ṣọ́rọ̀ àwàdà lẹ́yìn ká mo bá ṣe máa gbé ṣúgà lọ tó máa tọ́jú ẹ̀. ṣé wọ́n sọ fún ẹ pàwọn kun gàrí tá a sì mú àbájọ bàbá sùwé àbí wọ́n sọ àwájọ òkèlè. wá ṣé wọ́n sọ fún ọ pé mi wá sọ bàbá sùwé ni àbí mo jẹ sanyẹ̀rì àbí mo jẹ latin àbí mi jẹ bàbá tí wo bí ọ̀rọ̀ kọ́mẹ́dì kan o má torí pé bóyá mo kọlà mo wá láti ìlú òkè o èmi ò mẹsẹ̀ lédè bíi pé mo òkè ilé o èyí mọ́ bí kí. wo àtẹsẹ̀ ilé tó bá mọ̀ pé wọ̀ ni wọ́n máa ti bọ̀ tí nǹkan bá ti ń fọ ẹsẹ̀ ilé náà máa lé yẹn tó ń ṣe lóore lórí ń fọ́ lójú mú ni mú dùn èmi ò dẹ̀ fẹ́ kí mú dùn èmi lọ máa fèsì ẹsẹ̀ lé. pẹpẹ
tátẹnu bá tiẹ̀ ń sọ ògbélé ṣé kí wọn náà tún máa support ẹ ni ẹni ká gbé bọ̀bọ̀ ìlọ kó má kù síbi báyìí ṣúgà là ń sọ̀rọ̀ ẹ̀ àjọ jẹ́ gbogbo ayé yẹn ni. ọ̀rọ̀ ṣúgà lẹ́ ń sọ ẹ sì máa ń sọ̀rọ̀ anakuna àbí kí náà ń pè ọ̀rọ̀ ọyọ̀ wàá sì sọ. ganja yẹ máa ti láyé mi ò ganja police no dey go ganja. Wá. Oyin. Huh? Where are you coming from? Kí ni problem? Níbo ló ti ń bọ̀? Mo sáré lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ni. Ọ̀dọ̀ rẹ̀ orin kan òun deceive mi àbí? Ó rí pé o ti ń rìn. You are stinking. You are smelling. Òun gbá ó tún ń ro. Kí ni ìṣòro tó ní gan mo fẹ́ kó sọ fún mi? Just tell me. Ṣé wọ́n yàn ẹ́ lé bọ̀bọ̀ yẹn àbí wọ́n ló yanra ẹ lé? Kí ló dé tí èmi bàbá ẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ tó kọ̀ tó gbọ́? Yorùbá dẹ̀ ní bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí màdò. A dẹ̀ tún lè jorí màdò. Àwùjọ kóńdó ni ká refuse láti lọ. Tó bá wá dé àwùjọ kóńdó, then you caution. Ìmọ̀ràn ara ẹni ló ṣe pàtàkì. But títí ẹ̀mí ò understand ó mọ̀ ara ẹ̀. Kí ni nǹkan tí ó pa ìwọ àti wèrè yẹn pọ̀? Ṣé wọ́n yàn ẹ́ lé ni àbóhùn náà yàn lé ẹ̀? Wo bó ṣe ń gbá ọmọ tèmi nìyẹn o. Tó bá di ọjọ́ alẹ́ wàá kàn gé kàbáwọn báyìí wàá gé jẹ ni. Ìyẹ́lẹ́ ni òrùn wọn lè dá o. Ìyẹ́lẹ́ ni òrùn wọn lè dá o. Ọmọ òṣì akọ ọgbà mò ń wí dó. Bí ẹ gbọ́rọ̀ sí bàbá yín lẹ́nu Oyin, àwí ìfẹ́ rẹ̀ máa ń pọ̀ jù. Sugar, this is not your portion. Kí ló ń sọ yìí? My king will rise again. Baby, you know I'm out of cash. Kò sówó kankan lọ́wọ́ mi. O dey promise me gbọ́dọ̀ fún mi lórí mi ò tẹ̀ rí nǹkan kan rárá. O turn up. Why you doing like this? Chantal, this isn't funny. This is my chill. Are you out of your mind? I'm talking about the king on the streets. Sugar. My king is lying. Hold on. Excuse me. Yeah? Hello, who's that? Who's that? BJ. BJ? Yeah. Yeah. How are you? No, okay. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ kálẹ́ ṣé kò sí. Kò sí nǹkan kan, kí ló ṣẹlẹ̀? Túnmise ńkọ́? Túnmise traveled, kò sí around. Ẹ jọ̀ọ́, ìgbà wo ló máa dé àti pé bo ló lọ? He traveled and mi ò mọ̀ ìgbà tó máa dé, so you can call him or something. Nọ́mbẹ̀ ò lọ́nà mo ṣe ní pé kí n wá wò ó lé. Hey! Sugar is traveled! Pẹ́pẹ́ ẹ ní sùúrù. Èmi ni Pẹ́pẹ́ BJ. Oh my God! Moro to travel, please! Be whatever! Be whatever! Who knows who is bad luck? Assholes! Bunch of rubbish. Èmi ò ṣàlàyé bó ṣe ń ṣe. Má fi ìrònú ṣe rẹ̀ léṣe o. Ṣorí bó ṣe ń sunkún tó ń sunkún yìí. Ó máa lo dáméjì nǹkan kan nínú ara ẹni náà. Má máa fẹ́ kún ṣe rẹ̀ léṣe ìwọ ọmọ kékeré. Wo ṣorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Jẹ́ ká gbà pé àmúwá Ọlọ́run. Ṣó ti gbọ́? Bọ́lọ́run ṣe fẹ́ kórí òun lórí ẹ̀. Àmúwá Ọlọ́run òṣìwò ló ń sọ fún.
ṣé mi sọ fún ẹ tó lọ́jọ́ náà lọ́hùn tẹnu tó ń ṣẹnu yẹmọ bẹ́ẹ̀ pé wọ́n nìkan ló lajú jù ìwọ ló mọ gbogbo nǹkan tó ń lọ nílùú ìwọ ló mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́ mi sọ fún ẹ wò ó jẹ́ kí n sọ fún ẹ ẹ̀bùn ti pààyẹ́ ẹ̀ ń sìn ó ti pààyẹ́ ò dẹ̀ lè fẹ́ mi ṣe ìyá ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé sórí bó ṣe pààyẹ́ yẹn ọmọ á ṣe ìtọ́jú bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n ọmọ òṣì olóburúkú ọmọ. mọ́mì eléyìí pọ̀ mọ́mì ẹlẹ́tẹ̀ sọ yìí ti pọ̀ jù náà àbí kí ló tiẹ̀ ń ṣe àwọn àgbàlagbà ayé ìsìn ọ̀rọ̀ burúkú kọ́ ẹnu wọn àbẹ́ẹ̀rí bó ṣe wọ́n sì tó dẹ̀ wá dá ọ̀rọ̀ lẹ̀ tó ń sọ̀rọ̀ burúkú ń bí báyìí lọ́mọ tó yẹ kó máa pẹ̀tù sí inú wọ́n mọ̀rọ̀ burúkú wọ́n sọ yẹn jáde lẹ́nu àwọn ọ̀yà sófò àwọn ọ̀yà òṣì wo ọ̀rẹ́ mi fúnra ẹ lọ́kàn balẹ̀ o ṣó ti gbọ́ wo ọ̀rẹ́ mi ó ti tó ọ̀rẹ́ mi mọ́ sọ̀rọ̀ jù ṣó ti gbọ́ ìwọ kọ́ ló pa mọ́mí ẹ̀ náà nǹkan tó ṣẹlẹ̀ yìí kò wù ẹ́ àbí ọ̀rọ̀ burúkú náà tiẹ̀ wá ń sọ ẹ̀ lòṣó lórí burúkú ṣúgà yẹn mo rẹ̀ sọ fún ẹ tó mo wọ̀ ní lórí ọ̀rọ̀ ọmọ ṣúgà yẹn mi ò mọ nǹkan tó tiẹ̀ rí lára bọ̀bọ̀ yẹn kíní kan tó rí rádaràdà tó dàbí iṣu ewùrà yẹn bó ṣe wà yẹn wọ́n lè fọwọ́ lé lórí fún mi máa yọ owó orí ẹ̀ máa ti wèrè dànù ni kí lè rí lára ẹ̀ gan-an ìyẹn ẹ wọ́n pè yẹn ní ṣúgà mi ò rò pé mo tún mọ nǹkan tó ń pè ní ṣúgà nǹkan tó bá dùn látòrí désàlẹ̀ tó dùn láti ta dénú nǹkan tó ń pè ní ṣúgà nìyẹn bọ̀bọ̀ yìí ò kì í ṣe ṣúgà òróró ló yẹ kó máa jẹ. ṣé kò lè ṣá. Baby, you only could do. Call me, Coco, meet me. I'm sorry. Okay, sure number. Baby. Will you marry me? Oh my jeez, I'm blushing like I don't know what to say. Yes, I will. For real? Oh, at last. Oh, God. I love you like that. Oh, my baby. Baby, what's up? I'm okay. What do you do for what's okay? Oh, kò sí jàre. Oh, my name reason to fẹ́ gòkè now. But baby, mo broke ni. Mo broke gan, yeah, mo need o. Ṣé torí ẹ ló ṣe wá ń feel sad báyìí? Maybe ṣé kò tó ń torí ni. Mo ti order fàṣọ ẹ láti abroad. Mo ti sanwó hall. Mo dẹ̀ need láti lo àwọn owó fún kankan. I'm broke. Bí èlò ló wá need báyìí? Tí má lè rí bí 10 million naira yà lọ́wọ́ anybody ti bá rí. 10 million naira? Bẹ́ẹ̀ni. Tí má lè rí yá 10 million naira. 10 million naira. That's Alaji, how are you? I'm fine. How market? Yeah. Ẹ kú iṣẹ́ o. Ṣọwọ́ ya. Báwo ni? Ẹ ká sọ. Báwo ni? Kú iṣẹ́. Ṣọwọ́ ya. Pẹ̀lẹ́. Ẹ jọ sà. Ẹ jọ ṣé mo lè rí sà? Ó fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí? I will free. Okay. Kí n jókòó. Ṣé kò le ṣá? Rárá sà. Okay. Eléyìí tó ní kí n jókòó yìí. Ṣé kò sí wàhálà ṣá? Rárá sà. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ má bínú sà, mo máa yájú kékeré kan sí mi. Fẹ́ yájú. Kò sọ̀rọ̀ yájú ń bẹ̀ kan tó bá fẹ́ sọ ni kò sọ. Sí wàhálà. Ẹjọ́ lórí ọjọ́ ọlọ́run ẹjọ́ mo ní 100,000 naira mo kò bí àtẹ́bá lè yà mí mo máa dá padà. 100,000. Kí ló tó bèrè lọ́wọ́ dáàdì?
ò ní fún mi tí wọ́n ní kó yá mi ọmọ mi kó bí mi ò ní dà padà àti fúnra ìgbà wo olówó lọ́wọ́ báyìí. Ẹ̀rọ o dáàdì ò lè sọ pé kò sí 100,000 lọ́wọ́ àwọn wọ́n lè má fẹ́ fún ẹ gbogbo yẹn kò yẹn sí but kò sí problem ṣé wọ́n pé mi plan fún báyìí mo jáde tó bá di nǹkan bíi ìrọ̀lẹ́ ṣá máa sọ ibi tí wàá ti wá pàdé mi lọ́la máa sọ fún máa text ẹ sórí fóònù máa fún ẹ kó sẹ ẹ ṣe gan ni ẹ ò lè but mo lè má lè fún ẹ ní gbogbo ẹ o ṣọ pé mi gbọ́ tẹ́lẹ̀ pé ilẹ̀ ní plan fún but máa try. ẹ ṣe gan ni ẹ ṣe o. ṣe àmáwò rẹ ajé wa. Yes, Aniye. Báwo ni baby mi? Pẹ̀lẹ́ Oyin baby. Sit down. Pẹ̀lẹ́ má jà. Mo pẹ́ díẹ̀ o. Mi ò tètè get bí báyìí. Sorry. Pẹ̀lẹ́. Yes sir. Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu? Ẹ má ṣe yẹn o. Wọ́n okay. Kí ló dé? Feel at home, relax. Ṣé bó ṣe wù ẹ́ nǹkan tó bá wù ẹ́ jẹ, ìwọ sọ. Wọ́n okay ni. Ṣé rí owó tí mo wá wá yẹn gan ló wà important. Oyin. Sórí nǹkan tí wọ́n ká sí wàhálà ẹ̀ kò ṣe problem lọ́wọ́ tèmi. Àṣé mo fẹ́ sọ pé kò sí ni. Àbí mo fẹ́ sọ pé mi ní owó yẹn. Mo ṣe òkú bí akẹ́yẹ fún mi kì í tètè lọ fi ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe. Tówó yẹn kò ṣe problem. Sórí ilé ayé Bíbélì gan sọ ó lálábùkún fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe. Sórí irú yín báyìí tẹ́ bá ní irú àwọn báyìí ní mo ń gbọ́ ní sà. Kí ló dé? Ṣé kò sí nǹkan kan mo ń gbọ́ nǹkan tẹ̀. Bóyá sáyẹn o fẹ́ máa embarrass mi. O ṣáà kì í ṣe ọmọdé oyin. Sórí nǹkan tó rí àpọ̀ ni pé owó kì í ṣe problem. Oyin ṣọmọ kò tí ń embarrass mi wá. Ẹ má bínú sà mo kàn pé owó yẹn kẹ́ tètè fún mi kí n dẹ̀ máa lọ ni. Má fún ẹ lówó má fún ẹ farabalẹ̀ ṣé mi fẹ́ sọ pé kò sówó ni even owó yẹn gan mo lè dọ́bù ẹ̀ fún ẹ kí n fi fún ẹ 200,000 mo jẹ́ kí wọ́n sọ kíní kan fún ẹ ṣé bí wọ́n lọ wà wájú mi o lè sọ pé o understand me now ìgbà tí mo tẹ text address o text orí fóònù ẹ ló yẹ kí mission kò ti yé o kò yẹ kó jẹ débi kò ṣe wá máa ṣe bí ọmọdé sórí àwọn ẹgbẹ́ báyìí tó fine báyìí tó lẹ́wà báyìí wọ́n máa ń ní irú wa ní kọ́nà àbíkọ́ òun náà ṣe ní problem tó bá nídìí owó 200 àwọn máa fún wọn òun làwọn yìí ṣe máa ṣeré ẹwà wọn ṣọ wa rí ìdíwé ìtìjẹ́ kí n sọ kí n gbọ́ bíbélì kan sọ ó ní alábùkún fún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe é ni o kò ní tó fagọ̀ ṣe o. ọ̀rọ̀ yín yé mi ṣùgbọ́n èmi ìgbà tó yẹ pé mi ò ní lọ́kàn tẹ́lẹ̀ pé a máa ṣeré nǹkan báyìí jẹ́ ká fi gbogbo eré sọ́jọ́ rẹ̀. má sọ bẹ́ẹ̀ mọ́ wọn ní Yorùbá ní ọjọ́ tí ojú bá ti rí bi báyìí lèbi máa ń wọlé tí ò bá wọlé ó lè padà wá náà ṣọ pé tá à ń ṣe very delicate anybody gbọ́dọ̀ gbọ́ǹta ìtìjú tèmi ni so kò wá sí nǹkan tá a lè ṣe ju pé kò kàn tí ẹ fi style corporate. ó jẹ ẹni sùn ẹ wò kákan sọ pé mi ò fowó mọ́ mo fẹ́ máa lọ ní. ìdòwò mi ni owó mi ìfẹ́ ẹjọ́ mi ìfẹ́ owó mọ́ yóò fẹ́ owó lọ. ẹjọ́ tó lọ lọ́wọ́ mi ìfẹ́ owó mọ́.
Oyin. Baby mi, kí ló tó ń ṣe báyìí? Ó dẹ̀ ń ṣe bí ọmọdé. Come on. Kó má lọ jẹ́ pé Ọlọ́run kò bóyá mi ní tọ́jú ẹ̀. Wo, máa tọ́jú ẹ̀ ju bó ṣe expect lọ. Kò yẹ ń sìn. Pẹ̀lẹ́ máa jà. Máa wọ̀rí ò lè regret ẹ̀. Sórí gbogbo nǹkan tí máa ṣe fún ẹ gan, in fact, á ju béèrè ẹ lọ. Sórí gbogbo kọ́lọ̀ ẹ̀ máa gbé lọ sọ́dọ̀ panẹ́bítà, wọ́n á panẹ́bítì ẹ̀. Wọ́n á gbé ẹ wọnú oven, wọ́n á bake ẹ jáde fún mi. Kò yẹ ń sìn, máa fún ẹ ní auto base colour. So ṣe báyìí. Kò yẹ ń sìn, fọkànbalẹ̀. Kò ní problem. Ẹ wo ti bí tá sọdọ ẹ fún mi kí tètè máa lọ. Ok. O tún gbàgbé yẹn náà. O jẹ́rìí ẹ obìnrin ẹ fowó ṣeré. Gbà. Kí lélẹ̀? Nígbà tí ṣe kó bóyá mi ìmọ̀ ṣírò, this is 2,000 naira now. Mo kọ fún ẹ nílé kò gbé taxi délé ni kò yẹ sìn, so o ti ní nọ́mbà mi lọ́wọ́ wà á kàn forward account number ẹ sórí fóònù mi mà á kàn transfer owó yẹn fún ẹ. Ṣé kò tí bá mi sọ lélẹ̀? Bí mo ṣe wọlé lẹ́tí sọ fún mi pé owó wà lẹ́pẹ́ 200 lẹ́pẹ́ 300 100,000 péré ni mo tọrọ lọ́wọ́ yìí ẹ̀dẹ̀ ní kí wọ́n gbà lẹ́ni sí ẹ wọ́n fẹ́ dàbí sí ògo ọ̀dẹ sọ pé kí n tún forward account number mi tẹ́lẹ̀ mọ́ pé mo ní ìdánwò yẹn kíákíá tó dáa báyìí. Oyin kí ló wá ń feel kí ló ń feel ṣé olùwárò kò bóyá wà ní àwọn tó ń parọ́ ni mi ń ṣerú ọkùnrin bẹ́ẹ̀ yẹn o kí yẹn sì mo láìkì ẹni mo dẹ̀ ṣetán àti tọ́jú ẹ̀ tí bá dẹ́yìn mo rò pé tí bá fún ẹ ní 100,000 yẹn tán màá tún fún ẹ ní extra 50 sórí ẹ̀ mi ń ṣe má lọ máa ro yàmàyàmà mi ń ṣe yàmàyàmà rárá. Ẹ ti jẹ́ kí ìyá méjì jókòó gbẹ̀mí àbí Ọlọ́run ló máa dá Ọlọ́run ló máa dá ọ̀dọ́ sí gbọ́. Ilé ẹ sọ pé kí n fún yín náà. 60 million ni ṣe mọ̀ pé gbogbo wa náà làwọn tí wọ́n ní tí ẹja bá sọ lódò gbogbo wa la mọ̀ làwọn ètò tó gbogbo wa sì ní sọ̀wọ́ ogún ẹ̀yin náà mọ̀ bó ṣe rí fún wa 60. Fún ilé tí mo lọ yẹn. Bẹ́ẹ̀ni. 60 million. Bẹ́ẹ̀ni. Àlàyé 60 million ní work fún lẹ́yìn bọ̀dá. Ẹ fún yín 20 million. Kí lẹ wí? Ẹ fún yín 20 million. Ẹ mọ owó bọ̀dá ẹ mọ tí gbogbo ẹ̀yin náà ṣiṣẹ́ mọ̀ bí ṣe ṣe rí ẹ̀yin náà ẹ̀rá dúró bẹ́jà bá tọ́ lódò gbogbo àná mọ́ tó tó ẹ mọ̀ jà síbẹ̀ 20. Ẹ̀yin wo níyẹn ní perspective tèmi fi ń wo yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń wo yẹn iṣẹ́ ilé mi ń ṣe iṣẹ́ ilé mi ti wà lẹ́nu ti pẹ́. Ẹ̀dá kan wá gbé ẹ fún mi ní few minutes. Hello sugar kò sí wàhálà kò sí nípa ọ̀rọ̀ ilé òní 20 mọ̀nà làwọn fẹ́ ra 20 million kí ló wí káàtà fún wọn ní 20 ó dáa mo ti gbọ́ ẹ dákun chairman ṣé ẹ lè bá wa fi bí 5 million sí kó jẹ́ 25. Bàbá èmi máa ń like kí n máa sọ̀rọ̀ straight. Business ni kí ni tẹ bá bí 20 million to check me I will sign it for you you cash it. ọ̀dà ẹ bá kọ ṣẹ́ẹ̀kì. orúkọ wo ni kí n fi sínú check náà. ẹ kọ ṣúgà anítọ́lọ́hún òní òun ò ní lè wọ báńkì ẹ kọ àtẹnu ó délé ó bẹ́ bà kó mọ yìí ẹ fi yún síwájú ẹ. ṣé orúkọ yín gọgọgọgọ orúkọ yín gọgọgọ mo fẹ́ o. orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí sínú àtẹnu ó délé ó bẹ́ bà kó mọ yìí. ní tẹ́ ẹ̀ ń jẹ́ gangan lé tí orúkọ gọgọ tó bí tó sọ yín. orúkọ mi gangan èmi ni wọ́n ń pè ní Mr. Tunde Usman. Tunde Usman ṣe bẹ́ẹ̀ láìdí card. ID card mẹ́rin ẹ̀mí gbogbo ẹ̀ ló wà gbogbo àti ti lága. ẹ ló ga lò báwo rí ó sọ fáwọn guys yẹn pé tó bá ti gba gbogbo owó támákì yẹn tán
wọ́n ṣe àkáǹtì fún sẹ́kítírì kó pé pérépéré ni o tí sẹ́kítírì bá dẹ̀ ti máa bọ̀ kó kọ́ máa bọ̀ wá bá mi lé straight. Yes, sir. Okay. Yẹn máa ṣí ọgàn. You understand? Ìyá wèrè o. Yorùbá ní díẹ̀ tó nǹkan ní nǹkan náà máa ń sọ o. Mo kàn gbé kinní fún ẹ o kàn dáwé báyẹn. Yes, sir. Sẹ́rí kí n tó kú olè mo jẹ búrẹ́dì kú olè ni. Sẹ́ẹ̀sì mọ̀ pé búrẹ́dì òun máa ń gbomi bí ìgbà tí Ṣàngó ń gba epo ni. Ṣé eléyìí wàá jomi lójú ìyá ẹ? Ẹ ṣe mọ̀ pé only water as ordinary water. Ó wà flexible, ó fẹ́ jọra wọn. Anyway, what can I do for you? Who are you? Yes, sir. Ẹ yọ ògùn lójú kẹ́ lè rí mi. Èmi ni mo sọ ẹ ṣí glass kẹ́ lè rí mi. I don't know you. Who the hell are you? Àfọwọ́ èmi gangan ni èmi ni Oyin gangan ni mo béèrè èmi ni ọ̀rẹ́. The friend indeed is a friend. Ọ̀rẹ́. Ọ̀dà àṣà kó lè yé yín. Sẹ́rí èmi ni ọ̀rẹ́ Sugar boyfriend ọmọ yín. Sugar I try no try nobody. A ní tọ́lọ́wọ̀n nílé ni sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí tó bá gbé wọn Dubai ẹ̀yìn sórí kó sì sí alẹ́ jòkó sí ẹ jòkó sórí sí àmì ẹ wọlé ni ìlà yín gbogbo ìlà yín tó dàbí bọ́gláàrí mi dùn wọ́n treat ẹ̀ tó fresh eléyìí tẹ̀lé fìlà àbígbà tẹ̀ wọ ní tìfù yìí everything ọkọ mọ́ yín ni you should call her outside and let me get discussion and talk. Ṣé yes sir ẹ ti gbóni sáyé ìdìrí ẹ gbọ́ oh God ó yẹ kẹ́ ẹ gbọ́ ìwọ tó lọ go wẹ́nà àti mo ní ọ̀lọ́ designer mi gbogbo ilé tẹ̀ wọ English dress lórí ẹ̀ẹ́dẹ́fìlà sórí English dress láì wọ traditional fìlà traditional lẹ́dí lórí English dress gbogbo ẹ̀ atrit ẹ̀ ṣe treat the fuck up and carry the ẹ bá mi kọ́ ọmọ jáde ẹ jẹ́ kí n rí. ok nǹkan tó ń try láti sọ fún mi sí ni pé mi ò máa rá mú àbí. sẹ́yìn kì í ṣe pé ìmọ̀ra mú ẹ kàn dé àfù ni tí ma tẹ bá dé Malaysia tẹ dé London tẹ dọ́dọ̀ àwọn tíya wọ́n mọ̀ pé half done nìyí sẹ́rí bí mo ṣe wà ẹ rí i pé nígbà tí mo wọlé mo kó swag wọlé ni sáfẹ́jọ́ lòun alágo méjì níbo aago tèmi is a different aago Nàìjíríà ló ń lò tẹ bá wo aago eléyìí ẹ rí i pé Nàìjíríà London ló bá ṣiṣẹ́ tẹ bá bẹ̀rẹ̀ nọ́mbà àbí time London I will tell you eléyìí ni aago Nàìjíríà mo swag wọ bí ni sẹ́rí ó yẹ kẹ́ ẹ ṣe ẹ wo swag mi tẹ bá mọ swag àti ẹ bá mọ swag sẹ́rí this is swag I swag you see my play pint tí mo swag tí mo ṣe báyìí mo fẹ́ rí Oyin ni mo ní personal discussing aside tí bá swag àwọn guests wọn sá. akọ́dá ayé aṣẹ̀dáhùn àkọ́kọ́ tètè dá tiẹ̀ sílé ayé tó dá tiẹ̀ sórí òfin jángá ẹ̀yin mo fẹ́ pè lẹ́ni o àdáṣe. olórí burúkú kò bá dóko gbà sán lẹ́nu mi kí n fún ẹ láàyè adágúró kí n fi tàbíjàlè kí n wá fi tó olóró tẹ̀lé ò ní kú pé wọ́n bàbá yín bóyá dé fìlà ń bẹ̀ yẹn. ó ti lọ bí ọdún méjì tí mo ti fojú mi kan tún mi ṣe
mo wá gẹ́gẹ́ bí abiyamọ gbà tí mi ò rí ni mo jókòó mo ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́hun mo ń gbàdúrà sọ́lọ́hun mi torí mo mọ̀ pé ńgbà tó bá yá Ọlọ́run á bá mi taari ẹ̀ wálé àbọ̀ ẹ bá mi rí ni. Mọ́mì sẹ́rí wọ́n ní tí ọmọdé bá kweku adàjẹ tọmọdé bá pa ẹja adàjẹ tí ọmọdé bá wá pa àrọ̀ gidigba agbé wá báwọn òbí ẹ̀ lé ni ṣúgà ó ti pààrọ̀ gidigba báyìí o ó dẹ̀ ti gbé wá fún àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ báyìí. ṣúgà ta ló ń jẹ́ ṣúgà. ẹ mọ mọ́mì ẹ mọ ṣúgà o babaláyé bá ń bà á ní tọ́lọ́hún ni. ta ló ń jẹ́ ṣúgà. ẹ mọ mọ́mì tún mi ṣe ni babaláyé ni tẹ bá ń gbọ́ tú àlà ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ a ní tọ́lọ́hún ni. a ní tọ́lọ́hún ni. bẹ́ẹ̀ ni mà. ìyẹn tún mi ṣe. ṣúgà. ẹ jọ kí lọ lọ́hún ni. ẹ wo mọ́mì ìyẹn kọ́ ni iṣu báyìí tẹ̀rí iṣu tó gbé mi wá gangan ni pé ó ti ṣe díẹ̀ báyìí nísìnyí tí ara ṣúgà ò ti yá ara tún mi ṣe ò yá ṣé wàá rí ọwọ́ ẹ̀ méjèèjì di 2 hand and 1 of leg ó bẹ̀rẹ̀ sí jẹra ni láì ṣe gé ewúra wọn ni ó ní kí ara yẹn máa jẹra láti fi jọ́ mélòó bẹ́ẹ̀ mi náà ṣe rí mọ́mù bó ti ẹ̀rù pé bóyá ó wálé bóyá ẹ bá tọ́jú ẹ̀ ni àfìgbà táwọn èèyàn tó wá sọ fún mi pé àwọn rí ní sáìdì Ìkẹjà nínú àwọn abúlé kan nínú Ìkẹjà wọn ni what for. tún mi ṣe mi. ṣúgà. wọ́n rí ní Ìkẹjà. wọ́n rí ní sáìdì Ìkẹjà ọwọ́ àti ẹsẹ̀ ó bẹ̀rẹ̀ sí jẹra. ọwọ́ ẹ̀ méjèèjì ó bẹ̀rẹ̀ sí jẹra àtẹsẹ̀. gbà mí. bí mo ṣe kí ni Ìkẹjà. sọ́sùn. ẹ wo.
Sugar kan tó mi ṣe ni. Tó mi ṣe ìwọ náà mi. Ìwọ ni sugar. Tó mi ṣe kọ́ mi. Ilé lẹ́yìn. Sickness. Very very small. Bá mi gbé. Bá mi gbé. Bá mi gbé. Mo ti gbé. Bá mi gbé. Mami. Sickness. Ẹgbẹ́ kọ́ mi lá. Ẹ gbà mí. Mo gbé. Oya. Ẹ gbé ma. Oya. Níbo la máa gbé? Ẹ máa gbé sọ́lá náà. Ọrùn. Oya. Mo gbé. Oya. Gbélé ìfòyín wọn ní kẹ́ máa fi ìpawọ́ ní ẹ̀mẹ́ta ń gbé ká torí ọ̀sẹ̀ kan agbára Ọlọ́run ọwọ́ yẹn ó máa ti gbẹ. Ẹ pẹ̀lẹ́. Ní mo ní wọ́n ṣe o ní mo ní kò kí wọn pé wọ́n ṣeun mo dúpẹ́ o ojú ò ní tì wọ́n o ti gbọ́. Ẹ jẹ́ kí n tètè máa padà lọ sí ó dáa ọkọ mi o ṣe ó dàbọ̀. Ẹ pẹ̀lẹ́ ọ̀nkú o. Ó ti sun. Wọ́n á mú wọn lára dá. Àmì Ọlọ́run o ṣe o ó kí màmá ẹ o. Ọkọ mi káàbọ̀ Adùnní bóò níbi tó lọ gbàdà. Ẹ wo wọn fún mi o wọ́n ní kẹ́ yọjú sáwọn kíákíá. Bàbá ní kí n wá kí ló dé. Wọ́n sọ kọ́kọ́ kàn ní kẹ́ yọjú sáwọn náà. Jẹ́ ká lọ yọjú sí wọn kíákíá ń gbà náà. Ó ti sùn ó yá jẹ́ ká sáré lọ ń gbà náà. Ká lọ kó tó dé kó tẹ̀ jí.
Tún mi ṣe lé ọlọ́pàá lọ́wọ́ bó pẹ́ bóyá ọlọ́pàá máa fi tún mi ṣe sílẹ̀ ìdí nìyẹn tí mo fi ṣe ìdájọ́ tún mi ṣe lọ́wọ́ ara mi tún mi ṣe ti bá àwọn jẹ́ tún mi ṣe fi ọgbọ́n àrékérekè àti ìwà ìtàn fi gba gbogbo nǹkan tí mo ní ó sọ mí di aláìní mọ́ ìdí nìyẹn tí mo fi ṣe ìdájọ́ tún mi ṣe lọ́wọ́ ara mi ti gbà ẹni tí tó bá fi ṣe mo tẹ́ mi lọ́rùn bí mo ṣe ṣe ìdájọ́ tí mo ṣe lọ́wọ́ ara mi.